Ọlọ́run ṣe o àwọn bọ́ lọ́wọ́ àwọn kan. Wọ́n wá sọ fún pé ìtọ̀ èmi náà ò sọ̀rọ̀. Wọ́n á nìtọ̀ ọ̀dà ẹ ti sọ̀rọ̀ ọ̀dà èmi náà wà á sọ̀rọ̀ báyìí. Èmi ò ní sọ̀rọ̀ bí àjọ lọ sí ráúdà sọ̀rọ̀ títí ìbẹ̀lẹ̀ mi ò ti sọ̀rọ̀ tèmi. Wọ́n á nìtọ̀ ọ̀rọ̀ tèmi fẹ́ sọ èmi ò ní sọ báyìí. Bàbá Sherif Mahmood ẹ tẹ̀lé mi ẹja lọ sísàlẹ̀ ní ròdọ̀ bàbá Sherif Abdulmajid ibẹ̀ ni mo fẹ́ ká ti sọ. Ọ̀rọ̀ tèmi yẹn ibẹ̀ ni ká ti sọ. Wọ́n ní kò nídìí, mo ní ó nídìí. Wọ́n ní kò nídìí, àwọn ló nídìí. Mo gbàgbọ́ pé kò síbi tí Sherif Mahmood ò sí, àmọ́ ẹja lọ síwájú wọn. Torí ọjọ́ iwájú ẹja lọ wájú wọn kí n lọ sọ tí mo fẹ́ sọ kán máa gbọ́. Allahu Akbar. Pé tọ̀ ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé mo mọ̀ wípé bàbá Sherif kò síbi tí wọn ò sí, àmọ́ ẹja lọ rọ́dọ̀ wọn. Gbogbo gbólóhùn tí mo fẹ́ sọ kí n máa sọ kán máa gbọ́ níwájú wọn báyìí kí n máa sọ wájú wọn. Ẹni tó lọ́n bá sí etí inú fún. Ẹni tí Ọlọ́run bá ṣí etí inú fún. Yóò máa gbọ́ tí Sherif sọ pé bẹ́ẹ̀ ni. Yóò máa gbọ́ tí bàbá Sherif Abdulmajid sọ pé bẹ́ẹ̀ ni. Confirm. Wọ́n ní kò nídìí pé kí n sọ tí bá fẹ́ sọ. Wọ́n ní kò nídìí ẹ sọ tẹ́ bá fẹ́ sọ. Wọ́n ní number 1. Wọ́n ní number 1. Bàbá wa sí Ibrahim Inisa fúnra ara wọn ní àsọ fún mi pé bàbá Mukadala wà ní fáwọn onítẹ̀ríkà. Pé bàbá wa Sheikh Ibrahim Inisa àwọn ni wọ́n sọ fún bàbá wa Mùlábàrà Amọ̀ṣítù wípé bàbá Sheikh Muhammad Al-Awwal ọ̀tọ̀ lórí aláìlá ẹni fáwọn lọ́wọ́ wúrìdì. Gbàdá ti fáwọn onítẹ̀ríkà yẹn á wà ní kí ó lọ́dọ̀ bàbá Lárárò ní Sàlẹ̀ Èkó. Nígbà wọ́n sì fáwọn onítẹ̀ríkà yẹn. Gbàdá lọ gba tẹ̀ríkà yẹn. À ń wà ní Sàlẹ̀ Èkó lọ́dọ̀ bàbá Lárárò táwọn ń kéwú. Àwọn wà nílé kéwú lọ́dọ̀ bàbá wa Lárárò táwọn ń kéwú lọ́wọ́ mbẹ̀ nísàlẹ̀ Èkó. Mo ní sọ̀rọ̀ pé oníláwà ní bàbá. Wọ́n ní ẹ mọ̀ pé oníláwà ní bàbá Àdísà. Oníláwà ní bàbá. Oníláwà ní wọ́n. Ilé kéwú ni wọ́n wà náà fi lọ jí tẹ̀ríkà Tìjàní àgbà lọ́dọ̀ Mukadam Lawal. Ilé kéwú ni wọ́n wà lọ́dọ̀ bàbá Lárárò nísàlẹ̀ Èkó tí wọ́n fi lọ jí tẹ̀ríkà Tìjàní àgbà lọ́wọ́ bàbá wa Sheikh Awwal. Abdulrasaq Ọlọ́fin náà ló mú àwọn náà sọ fún mi. Àwọn náà sọ fún wọn pé Abdulrasaq Ọlọ́fin ló mú àwọn dọ́dọ̀ Mukadam Awwal radiyallahu ta'ala ni. Tó fà tán ṣe lọ jí tẹ̀ríkà Tìjàní àgbà ni pé bàbá tán wà lọ́dọ̀ rẹ̀ wọn àfẹ́ káwọn èèyàn gbà wìrì. Kì í ṣe pé wọn ò láìkí wìrì dìbẹ̀ bóyá nítorí pé káwọn lè mójútó kéwú. Wọ́n máa ń sọ̀rọ̀ wìrì dì fáwọn pé káwọn lè mójútó kéwú ni pé wọn láìkí wìrì dì o. Wọ́n ní ìtòfà táwọn fi lọ jí tẹ̀ríkà gbà nígbà yẹn ni wípé bàbá wa nísàlẹ̀ Èkó bàbá wa Lárárò wọn ò fẹ́ káwọn èèyàn lọ gba wíìrìdì kẹsí pé kò wù wọn o bẹ́ẹ̀ torí káwọn ọmọ kéwú lè bá mójútó kéwú kí kéwú lè bá gbogbo lẹ́mìí wọn òun ni wọ́n fi wé fífẹ́ kẹ́nìkan kó lọ gba wíìrìdì kó má jẹ́ pé yóò tó lọ mọ ẹ̀rọ nǹkan míì. Mo ní bàbá fúnra wa ni wọ́n sọ fún mi. Bàbá wọn sọ fún bàbá Sherif Mahmood wípé bàbá Àdísà gangan ni wọ́n sọ fáwọn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ. Ẹlẹ́ẹ̀kejì. Nínú ìtàn tí wọ́n tẹ̀yìn náà sọ nísìn. Nínú ìtàn tẹ́yìn náà ń sọ nísìn. Pé àwọn bàbá Àdísà àti ẹnìkejì wọn wà wọ́n bá sẹ́wọ̀n dídì ní Alúwà. Wípé bàbá Àdísà àti ẹnìkejì wọ́n sì bá Sherif ní Alúwà. Sherif wá sọ pé Amara Tijani ti wá sọ fún àwọn ọmọ kí wọn méjì kan bọ̀ wá. Sherif wá sọ pé ṣé Tijani ti sọ pé àwọn ọmọ kí wọn méjì kan bọ̀ wá. Tí wọn bá gba wíìdì tẹ́lẹ̀ bó o ní ṣé Tijani ṣe fẹ́ sọ fún àwọn tẹ́lẹ̀. Tí wọ́n pé wọn ò bá gba wíìdì tẹ́lẹ̀ báwo ni wọ́n fẹ́ sọ pé ṣé Tijani fẹ́ sọ pé ọmọ kéwù mi méjì. Báwo ni ṣé Tijani ó ṣe sọ yìí ó fi pè wọ́n ní ọmọ kéwù àwọn. So eléyìí ti confam pé Mọ̀lánà Shehu Ibrahim Inisa wọn ti ń ṣe wíìdì ká tó pàdé sọfúnmọ. Eléyẹ ó ti confam wípé bàbá Sheikh Ibrahim Inisa wọn ti ń ṣe wíìdì ká tó pàdé bàbá Mọ̀lánà Sherif Abdulmajid. Mo dẹ̀ sọ ọmọ oníṣàwọn pé inú tẹ̀ríkà Tìjàní àwọn ìgbọ́wọ́lẹ̀ méjì. Wọ́n ṣe ẹ̀rẹ̀ mọ̀ wípé inú tẹ̀ríkà Tìjàní àwọn ìgbọ́wọ́lẹ̀ méjì. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Tẹ̀jìdídì ló wà. Tẹ̀jìdídì ló wà. Ó lè ṣe tẹ̀jìdídì lọ́nà 1 billion. Ó lè ṣe tẹ̀jìdídì lọ́nà 1 billion. Bẹ̀tì ọwọ́ kan ni wàá gbà. Àmọ́ ọwọ́ kan péré ni wàá gbà. Torí ẹni tó gbọ́ ẹni tí Ọlọ́run ẹni tá ànábì fún ní tẹ̀ríkà. Torí pé ẹni tá ànábì fún ní tẹ̀ríkà. Kò fẹ́yàn méjì. Kò fẹ́yàn méjì.
ṣé ó ti dání ló fún ṣé ó Tìjàní nìkan ló fún Ọlọ́run ta torí ẹ̀gbà tẹ̀ríkà Ọlọ́run tá torí ẹ̀gbà tẹ̀ríkà ẹyọkan ni ẹyọkan ni bó láti wá gbọ́ lọ́nà kó o lè fẹ́ gbọ́ lọ́nà méjì ṣó possible ni ó lè ṣe tẹ̀jídìdì ó lè ṣe tẹ̀jídìdì so tẹ̀jídìdì pàápàá gan wọn bá fẹ́ irú àwọn bàbá nísà tí wọn bá fẹ́ ṣe tẹ̀jídìdì fún wọn ni àwọn ò ní ṣeré débi pé wàá ṣe tẹ̀jídìdì irú àwọn bàbá nísà yẹn tẹ̀jídìdì tí bí tẹ̀jídìdì náà ni pé kéèyàn fi tẹ̀ríkà ṣeré kó má ṣe bó ti yẹ kó ṣe òun náà sì mọ̀ pé òun ò ṣe bó ti yẹ tó bá rí àwòrán àwọn bàbá nísà àwọn ò ṣeré àwọn bàbá nísà yẹn àwọn ò kí ń ṣeré ìtọ́ bá fẹ́ ṣe tẹ̀jídìdì gan ó lójú àwọn tó lè ṣe tẹ̀jídìdì lọ́dọ̀ wọn torí àyàfírú bàbá Ṣẹ̀rífà tó lè ṣe tẹ̀jídìdì fún wọn ni àwọn òun àwa tẹ̀jídìdì wọ́n ṣe tẹ̀jídìdì fún wọn ní kẹsì pé wọ́n wá tẹ̀jídìdì Ọlọ́run ni wọ́n ń wá Ọlọ́run ni wọ́n wá àìṣeré wọn àìṣeré wọn ló mú wọn máa rí àpẹẹrẹ pé ẹnìkan wà ní Agége òun ló mú wọn tún máa gbọ́ òórùn tí wọ́n sì rí i pé ẹnìkan tún bẹ lágége táwọn gbọ́dọ̀ lọ ṣe tẹ̀jídìdì lọ́dọ̀ ẹ̀ táwọn gbọ́dọ̀ súnmọ́ táwọn gbọ́dọ̀ súnmọ́ wọ́n fẹ́ tẹ̀síwájú ni kí wọ́n sọ fún yín wọ́n ní káwọn á sọ fún yín fi dá yín lójú wọ́n fi dá yín lójú bàbá wa Mukadam Awwal ló fún tẹ̀ríkà ló fún bàbá Nísà ní tẹ̀ríkà Tìjàníyà bàbá wa Mukadam Awwal òun ló kọ́kọ́ fún bàbá wa Sheikh Ibrahim Nísà ní tẹ̀ríkà Tìjàníyà. bàbá rẹ̀ gbọ́ ẹ lọ gbọ́ fídíò yẹn ìjọba tó gbọ́ fídíò yẹn tí mo kọ́kọ́ ṣe tí ọba kọ́ ṣe ẹ tún kọ́kọ́ fún bàbá wa Nísà ní tẹ̀ríkà lákọ̀ọ́kọ́ ní tí bàbá wa sọ òun ni wípé ẹni tó kọ́kọ́ fún bàbá wa Ibrahim Nísà ní tẹ̀ríkà lákọ̀ọ́kọ́ nítorí sọ mẹ́ nìyẹn ẹni tó kọ́kọ́ fún wọn náà sọ. so mo wá ń sọ nísìnyí bàbá wa tí wọ́n tún sọ nísìnyí pé bàbá Mukadam Awwal ló fún bàbá Nísà ní tẹ̀ríkà Tìjàníyà wípé bàbá wa Mukadam Awwal ọ̀tọ̀ lórí aláìlá òun ló fún bàbá wa Sheikh Ibrahim Nísà lọ́wọ́ tẹ̀ríkà Tìjàníyà. sísọ tá ń sọ yìí sísọ tá ń sọ yìí àfi rídìkù bàbá Nísà àfi rídìkù bàbá Nísà o àfi yẹpẹrẹ wọn àfi in fact ìgbéga ni o kése pé àfi yẹpẹrẹ wọn ìyẹpẹrẹ wọn kọ́ o àdẹ̀fi rídìkù wọn o àdẹ̀fi rídìkù wọn o nítorí pé ẹnìkan fún ẹnìkan lọ́wọ́ kò ní í ṣe pẹ̀lú ọjọ́ iwájú ènìyàn ẹnìkan fún ẹnìkan lọ́wọ́ kò ní í ṣe pẹ̀lú ọjọ́ iwájú ẹnìyàn o ó jíṣẹ́ ṣé ó Tìjàní lára ẹ̀ ni èèyàn kan ló fún sí ìjà mi lọ́wọ́ rọ̀ díẹ̀ èèyàn kan ló fún sí Tìjàní náà lọ́wọ́ wíìdì radiyallahu ta'ala ni ẹ wo bọ́ọ̀lù ní ṣe ṣe ẹ wá gbọ́ bọ́lá rẹ̀ ṣe sí Tìjàní lójú ọ̀nà tẹ̀ríkà Tìjàníyà yìí ṣé bí Jìbìrìlù ló wá ń fún ànábì ní ṣé bí Jìbìrìlù ló wá máa ń fún ànábì níwà yìí òun ló mú Kùránì wá òun ló mú Kùránì wá ìkírà àtọ̀dọ̀ ta ló ti jáde sọ́dọ̀ ànábì àtọ̀dọ̀ ta ló ti jáde sọ́dọ̀ ànábì tàláwà àbí ta la fẹ́ sọ. lóòótọ́ ni wọ́n pe ìmáàmù madrasati tanzilu alimuha àmọ́kára kutiba àmìnìyà ọ̀la kàtàbà lóòótọ́ la gbọ́ àmọ́ tá a bá padà á sọ pé Jìbìrìlù làfà nàbì àrídìkù ànábì tá a bá fẹ́ sọ̀kalẹ̀ á sọ pé Jìbìrìlù ló ní olùlàfà ànábì ìyẹn ò sì àṣírídìkù ànábì o torí pé òun ló sọ pé ìkírà ànábì sọ pé mọ ànábì kárí ànábì ní mọ ànábì kárí mi ò kárí